òde eré lámìrè ó yá o òde eré lámìrè ẹlẹ́dàá wa kó sọ wá bọ̀ pèrègèdè káwa má ṣìṣe ká má fẹsẹ̀ kọ pẹ́pẹ́yẹ ìkùukù odò ó ń bomi ṣeré òde eré lámì àwa ti wà níbi tí a ti fẹ́ ṣiṣẹ́. Ọ̀gá wa Gbénga Adébóyè of blessed memory wọ́n ti sọ̀rọ̀ kan, wọ́n ní nígbà tí òṣèré bá fẹ́ ṣiṣẹ́ wọ́n á làágùn, wọ́n á ṣe kìtàkìtà, ayé ò ní wọ́n ń ṣeré ṣùgbọ́n iṣẹ́ làwọn ń ṣe. Ìdí tí mo sọ pé òde eré là ń lọ nìyẹn ṣùgbọ́n iṣẹ́ la wá ṣe ń bí. Nǹkan kan wà tí mo rántí o nínú àwọn nǹkan tí mò ń wò lórí social media, mi ì fẹ́ dá sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ ṣùgbọ́n tìtorí pé n tó jẹ mọ́ àṣà ohun ẹwà èdè Yorùbá òun làwa náà ń gbìyànjú láti gbé lárugẹ ní abala tọ̀dọ̀ tiwa, ló jẹ́ kí n fẹ́ ṣe bí ẹni dá sí tíntín. Àwọn nǹkan kan wà, àwọn àgbàlagbà ló máa ń sọ̀rọ̀ yẹn, wọ́n ní iṣó tí ọ̀tẹ̀ bá lé ẹnu fùrọ̀ ẹ̀ ló máa ń dúró sí. Ṣẹ̀gbọ́n pàá tíṣó bá kàn bọ́lẹ̀ ńdí baálé ilé láàrin àwùjọ ibi tí àwọn tó ń ṣe baálé ilé lórí bá wà, wọ́n á di pé wọ́n ń fọwọ́ dimú. Bàbá sú tán fi rẹ́rìn, ẹ̀tẹ̀ ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. Nǹkan téèyàn dẹ̀ ṣe gbayì nígbà míì lèèyàn máa ń ṣe tẹ́. Mo nífẹ̀ẹ́ ẹ̀yà Yorùbá púpọ̀, ìran Yorùbá, mo nífẹ̀ẹ́ sí wa púpọ̀ débi pé ó ló ṣokùnfà gbogbo ohun tí à ń dá láṣà yìí náà tá à ń gbìyànjú, kì í ṣe pé àwa náà kájú ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà míì ẹ̀kọ́ tí ń nù wá, ẹ̀kọ́ tí ń nu ìran Yorùbá, ẹni tó pera ẹ̀ gan ní ẹlẹ́kọ̀ọ́ lónìí lórí social media, ìbàjẹ́ ni wọ́n fi ń sayọ̀ọ́yọ̀ tó sì ń pera wọn ní ẹlẹ́kọ̀ọ́. Kí ló dẹ̀ ṣokùnfà èyí? Ó ní wípé àwọn nǹkan kan wà tí a fẹ́ yọ kúrò nínú ìgbé ayé ìran Yorùbá kí àwa náà lè sọ pé a lajú, tó jẹ́ wípé a ti wá yọ àwọn nǹkan tí ò yẹ á yọ mọ́, a ti yọ́ mọ́, ó wá ti sọ gbogbo ẹ̀ di bálabàla mọ́ wa lọ́wọ́, ó ti sọ́ di bálabàla mọ́ wa lọ́wọ́. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti orí ọ̀rọ̀ àwọn ohun tó jẹ mọ́ orí àpèrè àwọn ọba wa tí àwa tá a pè ní content creators ni, àwa bloggers ni, àti àwa míì tí a ní nǹkan kan ṣe pẹ̀lú pé à ń wá sórí social media láti wá sọ̀rọ̀ tá à ń dá láṣà. N tó jẹ mọ́ orí àpèrè ọba kò yẹ kí a mọ́ jẹ́ pé òun gangan kọ́ ni a mọ̀. Ń sọ nípa àwọn ọ̀gá wa tí wọ́n àtàwọn èèyàn wa tí wọ́n ń sọ ìtàn ilẹ̀ Yorùbá o. Láti sọ ìtàn ilẹ̀ Yorùbá, wọ́n ń gbàṣà lárugẹ ni. N tí àwọn kàn kíyèsí ni pé kán ṣọ́ra kí wọ́n má pẹ̀lú ọ̀bọ jáwúrà. Tí wọ́n bá rí i pé gbogbo ẹ̀ ń hó gùdùgùdù gẹ́gẹ́ bí professional n tí àwọn yàn láàyò, kí àwọn àgùntàn páàkì wọlé pé kó máa wòran, tàbí kí wọ́n lọ maintain lane wọn kán ra máa sọ ìtàn táwọn ń kó jọ, kí ìtàn ilẹ̀ Yorùbá, history Yorùbá kó má bàa parun, kán máa kó jọ kán sì máa dọ́gbọ́n sọ bí wọ́n ṣe ń sọ.
àwọn tí wọ́n wá ń bọ́ta tán wá ń bẹnu àtẹ́ lu oríṣiríṣi orí àpèrè ọba lọ́mọ kékeré lágbàlagbà, irú àwọn nǹkan yìí náà ti wà tipẹ́ náà, torí bàbá tó bí mi lọ́mọ ó sọ fún mi pé ìbàjẹ́ ti dáyé ọjọ́ ti pẹ́, social media kàn ń táṣìírí ẹ̀ ni. Tipẹ́tipẹ́ la ti rí ìjòyè tí ó jẹ́ kọ̀lọ̀rọ̀ sílùú náà, tí ò bá sí yẹn ni àní máa bá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn ilẹ̀ Yorùbá. Tipẹ́tipẹ́ láti rí ọba tó máa jẹ́ni tí ìwà rẹ̀ tí ò ní tu ìlú lára, ó ti ń wáyé tipẹ́, torí pé tán bá ní lágbájá dọba, ọjọba, lẹ́yìn ìgbà tó bá tẹ̀lé ìṣe àti àṣà ìlú yẹn tán, òun náà tún máa fi ìwà inú tiẹ̀ gbé àwọn nǹkan kan kalẹ̀ ní ó máa jẹ́ àpẹẹrẹ àkókò titi ẹ̀ lórí oyè. Tipẹ́tipẹ́ nìyẹn ti ń wáyé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn nǹkan tí bá sì ń ṣẹlẹ̀ nínú ìlú kan, inú ìlú náà ni a ti gbúdọ̀ yanjú ẹ̀, kò yẹ kó jẹ́ pé bóyá tí a kàn mọ yẹ̀yẹ́ ẹni. Ẹ má gbàgbé o, gbogbo ọba, ẹ má jẹ́ ń dákọ ọba kan, tí bá ń sìwàhù lórí àpèrè, kò ní rọrùn fún ọmọ Yorùbá tó bá lẹ́kọ̀ọ́ láti bárú ọba yẹn wí lójú táyé. Kí ló ń pè lójú táyé? Orí social media náà ni o. Torí ẹ wò ní ìsìn báyìí, kò sígbà tí mi ò ní lo àpẹẹrẹ náà. Ẹ wò ní ìsìn, Olúwo, tó o bá ń dákọ Olúwo, má rò wípé ọba Abdulrasheed Adéwálé àbí Ọláwálé ni wọ́n ni. Má rò pé òun nìkan ló ń bá wí. Ìran gbogbo ọba tó ti jẹ sẹ́yìn ní Ìwó àti àwọn tó tún kù tí ó jọba tó ń gborí adé wáyé, ó ti ń bú wọn tó bá ti ń bú Olúwo tó wà ń bẹ̀ báyìí. N tó fi jẹ́ wípé kò ní rọrùn láti búrú wọn nìyẹn ní gbangba. Bí wọ́n bá ṣe nǹkan kan tó pé wọ́n dàṣe sí ìwọ gan, wọ́n dàṣe sí ọ, ló dùn ọ́, ló fi rò pé ó yẹ kó sọ̀rọ̀ burúkú sí wọn lórí social media. Tó o bá ti lè sọ wípé ọba Olúwo, òun kọ́ ló ń bá wí mọ́ o, orí àpèrè yẹn ló kù tó ń sú lóhùn, sápèrè yẹn sì sí ọ ni. Yóò padà máa fìwọ náà hàn gẹ́gẹ́ bí oníbàjẹ́ ènìyàn tí ò màṣà, tí ò lápọ̀nlé fáṣà. Sọ pé nígbà míì wà, èèyàn máa ṣe nǹkan míì lórí social media, yóò máa tàbùkù bá ìwọ tó ń ṣe gan-an, o sì lè mọ̀ pé ń tàbùkù bá ẹ̀. Torí pé nínú ẹwà èdè Yorùbá, ó ní pé kí ìran Yorùbá kó lápọ̀nlé àgàgà fún àṣà. Even kíyàn fẹ́ gbèjà àṣà, ó ní àwọn ìró èdè kan tó yẹ kó máa jáde lẹ́nu ẹni tá a lè sọ wípé ẹni ń gbèjà àṣà. Táwọn ìró èdè kan bá ti ń sẹ̀, àwọn kan tiẹ̀ borí kí ni wọ́n bẹ̀rẹ̀ sí máa gbé ọba aládé ṣépè torí kí bóyá ó ṣe nǹkan. Ẹ̀yin kọ́ ló ṣe sí o, ó ṣe sí public ni o, ẹ̀yin wá fẹ́ bọ́ta. A ní kẹ́ mọ́ correct wọn tó bá ṣeé ṣe, ṣùgbọ́n ẹ máa mọ̀ràn yẹn wá bí ẹni pé ẹ̀ ń gba àwọn ẹ̀ ń gba orí àpèrè yẹn, orí àpèrè tẹ́ fi sípò pé àpèrè ńlá ni. Torí lójú mi, níwọ̀nba àgbà tó jẹ́ pé kò sí pé wọ́n ṣẹ̀ ń tún ìlú tuntun tẹ̀dó mọ́, kò sí ìlú kékeré ńlẹ̀ Yorùbá. Àbí? Gbogbo àwọn ìlú tá a lè pé wọ́n tẹ̀dó lónìí o, wọ́n ti tẹ̀ wọ́n dó kó tó di pé a gbòmìnira. Kódà káwọn òyìnbó tó dé, wọ́n tẹ̀ wọ́n lómì dó. Ọlọ́run kàn sọ pé kó tóbi ni. So torí ìdí èyí, ṣé èèyàn wà nìyẹn, ìlú ńlá àwọn ọmọ pé ìlú kékeré.
kò ní rọrùn ká mọ yẹ̀yẹ́ àwọn ọba wa. N tá fi wá mọ ṣèyí, ẹ sì já ronú nǹkan míì tí ó mọ tan ìmọ́lẹ̀ sí ẹwà Yorùbá. Ẹ já ronú oríṣiríṣi nǹkan tí ó mọ tàn mọ́lẹ̀ sí ẹwà Yorùbá kó tó di pé àwọn ìran míì, àwọn ẹ̀yà míì ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ fi wá ṣẹlẹ́yà. N tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí rèé o. Mo ti lọ sí Sábó rí níjọ́ kan. Mo rí nínú àwọn Haúsá tó jẹ́ pé Ìbàdàn ni wọ́n bí wọn sí, tí wọ́n ti gbọ́ Yorùbá dáadáa, tí wọ́n dẹ̀ súnmọ́ Ìbàdàn níwọ̀nba. Wọ́n lè má mọ ilé tú bí onílé o, ṣùgbọ́n tó jẹ́ wípé wọ́n ti ń rí wa fín. Àwọn náà ti ń bá wọn yẹ̀yẹ́ àwọn ọba wa látara àwọn nǹkan tó ń pàdé lórí social media. Kí là ń ṣe yẹn fún? Ẹ jẹ́ á pa gbogbo àwọn nǹkan yìí tì. N tó tún wá jẹ́ pabambarì ibẹ̀ jù ó ní wípé àwọn nǹkan yìí ò ní jẹ́ kí àwọn ọmọ kéékèèké wa náà kí wọ́n ní ọgbọ́n nínú mọ́. Wọn sì ní ṣe fi hàn. Torí ó ní ẹ̀kọ́ tó yẹ ká máa kọ́ àwọn ọmọ wa tó fi jẹ́ wípé àṣà wa ní àwọn èèyàn mọ̀ gbajúmọ̀ jù lágbàáyé tí wọ́n sì bu ọ̀wọ̀ tó lágbára fún. Àwọn ọmọ aláṣọ náà ni. Ẹ má jẹ́ n tàn yín, àwọn òyìnbó kan wà nísìnyí tí ń gbọ́ Yorùbá tó jẹ́ pé tán bá lọ sórí social media wọn, tán bá wo ìṣesí wa àti bá a ṣe ń ṣe nígbà míì, iṣẹ́ àṣelàágùn tí àwọn bàbá wa kan, àwọn professors wa tí wọ́n ń ṣe lórí àwọn òyìnbó yẹn láti tan ìmọ́lẹ̀ sí àṣà Yorùbá tí àwọn òyìnbó yẹn náà fi ń gbé àṣà Yorùbá gẹ̀gẹ̀. Iṣẹ́ yẹn ó mọ padà mọ di tí ó mọ di ayédèrú lójú wọn pé àṣẹ wọn àti ẹ̀tọ́ ohun tí wọ́n ń pinra wọn. Ṣèbí àwọn ọmọ náà ni ọ̀pọ̀ wọn lé. Ẹjẹ́ á ti bi ìṣáná kí èso ògùn. Kéèyàn máa kọ́ṣẹ́ lọ́wọ́ lọ́dọ̀ ọ̀gá kan, kọ́gá ẹ̀ jọ́gàá tó lè máwọn ọmọọṣẹ́ rẹ̀ ní ibùdó ìtajà wọn tàbí ibùdó ìṣiṣẹ́ ọwọ́ wọn. Tó jẹ́ pé bọ́mọ eléyìí bá ṣe eléyìí, rárá, ó ti ṣe àṣìṣe, ìkíní kan, ó ti ṣàṣìṣe, ó sá mọ́. Tí àwọn kan ti ń wò pé ọ̀gá yìí le ọpọ́n mọ́ wọn, tí àwọn míì tún wò pé ọ̀gá yìí, wọ́n dẹ̀ lẹ́nìkan tó jẹ́ pé wọ́n mọ fẹ́ kéèyàn ó ṣe gbogbo nǹkan létòlétò ni o, kì í ṣe pé wọ́n pọ́n mọ́ wọn o, táwọn èèyàn ti ń sọ̀rọ̀ wọn bẹ́ẹ̀. Kán wá bárú ọ̀gá yẹn délé, kán wá rí pé ìyàwó àtọmọ ẹ̀, kán wá rí pé wọ́n yẹpẹrẹ rẹ̀ ni. N tí wọ́n á kọ́ wí ni wípé wọ́n sì máa lè má wà níbi iṣẹ́, àsán tiẹ̀ nítumọ̀ gan lé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ wa ó ṣe rí tá a bá ń tẹ̀síwájú pẹ̀lú oríṣiríṣi content tá à ń ṣe lórí social media. Gbogbo àwa tá à ń gorí social media láti lọ ṣiṣẹ́, láti wò pé bá a fẹ́ ní followers tàbí a fẹ́ ṣe nǹkan kan, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ jẹ́ á sunrun mẹ́ta tẹ́dà ń sùn kí á wo nǹkan míì tá a lè ṣe tí ó tan ìmọ́lẹ̀ sí ẹwà ohun ògo ìran Yorùbá. Ohun tó tọ̀ mí wá láàárọ̀ nìyẹn, kémi tó ṣe ọjọ́ tèmi. Ẹ ṣé gan. Ẹ bá mi gbìyànjú láti share rẹ̀ kó kan gbogbo àwọn tó yẹ kó kàn. Kó kan gbogbo àwọn tó yẹ kó kàn. Ẹ ṣé gan, mo dúpẹ́ o.